àkíyèsí ńlá rèé pàtàkì tó ṣe kókó fún ìmáàmù Ọ̀yọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn. Báwo lẹ ṣe máa wúyè ìmáàmù tẹ́ máa fún wọn ní tọ̀bánì tẹ́ ń wé láwà ní ìmáàmù fún wọn, tí a wá ń wá àwọn àgbààgbà fà nílùú Ọ̀yọ́ Aláàfin táwọn wá wọn tì níbẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá ìmáàmù Ọ̀yọ́ kẹ́ ẹ tó jẹ ìmáàmù lé àwọn aráàlú lórí, àwọn àǹfààní lẹ́ẹ̀kọ̀kọ́ jẹ ìmáàmù lé lórí. Àwa lè kéré nígbà tẹ́ ti wà ní kékeré tẹ́ ti wà ní kékeré o, kó jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀, kò wá sírù nǹkan tó lè máa ṣẹlẹ̀ láyé. Ẹ ṣe wá wúyè tí àwọn àgbà ń fa Ọ̀yọ́ ò ní sẹ́ńbẹ̀. Sẹ́rí kí n tó bọ́ sí ọ̀rọ̀ pé àwọn àgbà ń fa Ọ̀yọ́ ò sẹ́ńbẹ̀, ẹ̀yin tí wọ́n yìn fáìtì náà ẹ yẹ kẹ́yìn náà fura ẹ ṣe dáa. Ẹ dé bí ìwúyè ìmáàmù Ọ̀yọ́ ẹ sì béèrè àwọn tó lẹ́tọ̀ọ́ sí kán wà lẹ́bẹ̀. Ẹ dẹ̀ ń jòkó ẹ ń yọ ajẹ́pẹ́ àlèyèsù bí yà apá kan ó ń dá apá kan sínú kì í ṣe ìsìláàmù mọ́. Tó bá jẹ́ pé oyè ìsìláàmù lẹ́wà jẹ lọ́yọ̀ lóòótọ́ ẹ béèrè àwọn tó yẹ kẹ́ béèrè. Ẹ ṣe ẹ máa tẹ àwọn àbá yẹn mọ́lẹ̀ lọ́yọ̀ gan, ẹ máa tẹ àwọn àbá mọ́lẹ̀ lọ́yọ̀, ẹ ń tẹ wọn mọ́lẹ̀ gan. Á sì máa jẹ mọ́mù lọ́yọ̀ táwa ní rí bàbá mufti fún gbogbo Ọ̀yọ́ táà ní rí ẹni wájú. Bàbá olókùn mímọ́, àbá olóńgìní, bàbá Ọbalẹ́lú, bàbá ní Eléwì, bàbá ará Ọ̀yọ́, bàbá Kọ́ládé, bàbá Alátẹ, bàbá Láyàn, àtàwọn àǹfà tí a ń pọ́ lọ́yọ̀ báwọn. Àbá Waziri Limumi nínú fún gbogbo Ọ̀yọ́, àwárí gbogbo wọn níbẹ̀. Ẹ sì lẹ́ ń wúyè. Ẹ̀yin wá bá wọn wúyè ni, ẹ̀yin tẹ́ wá sẹ̀náwó yẹn, ẹ kàn wá bá wọn wúyè lásán ni. Ẹ padà sí ìlú tiyín. Àwọn ènìyàn fẹ́ máa kírun lé lórí. Ẹ̀ ń tẹ àwọn afáwà mọ́lẹ̀ o. Rárá ẹ̀ ń tẹ àwọn afáwà mọ́lẹ̀. A jẹ́ pé ẹlẹ́yàmẹ̀yà lẹ́sẹ̀. Ẹ sì máa wúyè nílùú Ọ̀yọ́ fún màámù Ọ̀yọ́ tó jẹ lórí Ọ̀yọ́. Kété kí báyà ẹ̀kan lọ́dún ni wọ́n fẹ́ máa kírun. Pé ìdí ọdún nìkan ni wọ́n fẹ́ máa kí o. Mo kì í jí mọ́. Níjọ́ tí àìlà àtàlásàdì bá yọ ní mọ́sálásí Ọ̀yọ́ mo kì í bẹ̀ o. Àwa bàbá mufti sí bàbá mufti wá kéré. Bàbá Kàrùmí sí wọ́n kéré. Sí bàbá Kọ́ládé kéré. Akọ́ládé mímọ́ sí wọ́n kéré. Bàbá Ọbalẹ́lú sí wọ́n kéré. Bàbá Aládọ́ta sí wọ́n kéré. Bàbá olókùn mímọ́ sí wọ́n kéré. Tíjàmbá wà ń bẹ̀ ẹ̀ pátì. Ẹ fi jálẹ̀. Ìmáàmù Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ lọ ṣàtúnṣe. Tẹ́ bá jẹ ìjọba tẹ́ wá fẹ́ kí ìṣèjọba náà pé ẹ bọ́ sórí ìmáàmù kó fi tì yín ẹ pè mú fún jímọ́ra o. Bàbá aláwàyè náà mẹ́mẹ́ o. Àwọn afáàtì ẹ̀ pọ̀ lọ́yọ̀ọ́. Tàbá ní ká dá Ọ̀yọ́ mọ̀ pọ̀ gan. Àwọn àfáà ń bẹ lọ́yọ̀ọ́. Ẹ̀ ń tẹ́ àlójúmọ́lẹ̀. Mo sọ prógámù kan níwájú ọba mufti mo ti sọ. Níwájú ọba mufti mo ti sọ. Mo ní a sì máa ṣe nǹkan lọ́yọ̀ọ́. Ẹ rẹ̀ máa gbé àwọn àfáà mi wá borí àwọn àfáà wa mọ́lẹ̀ nílùú Ọ̀yọ́. Ṣé wọ́n ní wọ́n mọ kéwú ni? Bàbá mufti wọ́n kún kẹ́kẹ́ fún kéwú ń bẹ lórí wọn tó wó ná. Aláwàyè mímọ̀ bẹ́ẹ̀ Ọbalẹ́lú bẹ́ẹ̀ Alátẹ mímọ̀ bẹ́ẹ̀ Akọ́ládé bẹ́ẹ̀ ká tó wá láwọn àfáà tí wọ́n pọ̀. Mo wá sọ fún wọn jẹ́ yẹn náà, mo ní aṣọ táwọn àbáyọ wọ̀ lòdì wọn nínú. Aláàfin Ọ̀yọ́ lónìí tí wọ́n bá ń ṣe nǹkan yòówù kó lè wù kálàfin Ọ̀yọ́ máa ṣe. Àwọn àǹfà Ọ̀yọ́ ni wọ́n bọ́lọ̀ kọ́ dílé tiẹ̀. Àwọn àǹfà Ọ̀yọ́ ni wọ́n bọ́lọ̀ máa ṣe prógámù yẹn. Kì í sàǹfà àtà kan ni ó wà mọ́. Ẹ sì máa gbé àǹfà mi wà láti tà. Tí ó dẹ̀ mọ́ wá sáńpíọ̀ àwọn bàbá wa mọ́nulé tẹ́ máa gbé borí wọn. Àpọ́nlé tẹ́lẹ̀ tà fún àbá mufti, àbá Ọbalẹ́lú, àwọn bàbá ń sọ ẹ̀lú, àbá Waziri Limumi nínú gbogbo bàbá yẹn àpọ́nlé tẹ́lẹ̀ tà fún wọn. Ẹ̀rẹ̀ tà fara tà. Tẹ́ni tẹ́kísà ń tàtàn. Bàbá ìmáàmù tẹ́ bàrí ìjọba sí lóòótọ́.
ẹ wò ẹ pé àwọn àǹfà àmọ́ra Ọ̀yọ́ ní di àtàwùnù ká fọwọ́sowọ́pọ̀ tààwù àná àlàlẹ́ bí wa kẹ́kọ̀ọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ adẹ̀wò sáfù wájú níjẹta àrí bàbá mú fún ti ń bẹ́ àrákọ́ládé ń bẹ́ àrọ́balẹ̀ olú ń bẹ́ àwàláyà ìmọ̀mù àbá ìmọ̀mù rárá ẹkùkù ẹ padà sílé Ọ̀yọ́ ló ní ká sọ láàkà máa parọ́ Ìbàdàn ló ní ká sọ̀rọ̀ Ìlọrin ló máa nípa tíra tó mẹ́jọ dá ẹ má tún já fira wa sọlá ẹ sì máa jẹ̀mọ́ mú Ọ̀yọ́ táwọn àfáà yóò ní sínbẹ̀ káwọ́ kù díẹ̀ kàtó ẹ kú lórí ẹ kádàálẹ̀ kàtún sa àwọn àfáà tó jẹ́ náà bẹ́ẹ̀ bí Ọ̀yọ́ náà àwọn wo sáfúwájú àwọn ará wọn àfáà kankan lọ́yọ̀ àwọn ará wọn Sàyídì Ṣítù ará wọn Akádìpù àwọn aríyan lóríṣiríṣi àárín mọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ nílùú Ọ̀yọ́ kódà tábà tọ́ra gan gbogbo àwọn tẹ́ pè yẹn gan sáfẹ̀yìn ni mo wà ẹ fún àwọn àgbàlagbà lú Ọ̀yọ́ ní sáfúwájú náà kẹtùmọ̀ káwọn èèyàn síwájú ẹ máa gbọ́ a ní bó ṣe wà yìí ìlú Ọ̀yọ́ fẹ́ débi ká tó gẹ́ àwọn àfáà kan wà Òkè Ọjà ni wọ́n ń gbé àwọn àfáà kan wà ìsàlẹ̀ Ọ̀yọ́ sórí tẹ́ dábàá ní a máa dálẹ̀ ká tún sa àwọn àfáà pọ̀ lọ́yọ̀ bíi wọ́n pọ̀ lọ́yọ̀ bíi ẹ wá ń tẹjọ́ àwọn àfáà mọ́lẹ̀ bálàfin Ọ̀yọ́ bá ṣe bẹ́ẹ̀ dé kódà àbá aláàfin ẹ má sọ́rí tó ṣe o tẹ́ bá ṣe bẹ́ẹ̀ dé àbẹ́ bá ṣe anything ẹ pè máa mú Ọ̀yọ́ ni kì í máa mú afẹ́sẹ̀ nǹkan báyìí ẹ sọ fún mufti ẹ sọ fún wàsíru ẹ sọ fún náyíbùlì ìmáàmì ẹ wá pé àwọn àfáà Ọ̀yọ́ jọ aláàfin Ọ̀yọ́ ṣe máa ṣe nǹkan kan tẹ́lẹ̀ máa gbé ẹ̀tọ́ àwọn àǹfààní ìlú ẹ máa gbé lọ bòmí ẹ̀yìn rárá kẹ́yìn tó dé àbá ìmáàmù kẹ́ tó gorí oyè yìí àbá aláàfin kẹ́ tó gorí oyè yìí àwọn àǹfààní yìí wọ́n tó lúbọ̀ àìlú ọba ti dàrú náà àwọn tí wọ́n tún ìjọba ìsìláàmù ṣe nù tí wọ́n tún ìjọba ìsìláàmù ṣe kò wáyé kẹ́ ẹ dé kẹwàá ní tí wọ́n bá wo àtọ́pẹ́ ní tí wọ́n bá wo àfi kẹ́ lọ pè wọ́n kẹ́ pa àwọn àǹfààní Ọ̀yọ́ yẹn padà olókùn mímọ́ wà ń bẹ ẹ̀rí wọn pè ọba lolú wà ń bẹ ẹ̀rí wọn pè bàbá Mufti Ọ̀yọ́ wọn wà ń bẹ ẹ̀ pè wọ́n aláàdọ́ta wà ń bẹ bàbá ará Ọ̀yọ́ wà ń bẹ ẹ̀ pè wọ́n bàbá Kọ́ládé mẹ́ńbẹ̀ ẹ̀ pè wọ́n Ìṣòẹ̀lú mẹ́ńbẹ̀ ẹ̀ pè wọ́n Wàsíù Lèmọ́mìnì náà mẹ́ńbẹ̀ ẹ̀ pè wọ́n àwọn àǹfààní wa pọ̀ ẹ̀ pè gbogbo wọn àwa láìkọ̀dá ẹ̀ sí dá ìmáàmù tẹ́ jẹ́ lórí àwọn kàríjí lórí àwọn aráàta ẹ jẹ́ lórí àwọn dàkìlì ni ẹ jẹ́ lórí àwọn aráalé kìí sára àtàlẹ̀ jẹ́ mọ́mọ̀lé lórí ẹ wá lọ ń pa àwọn alùsùn náà ṣe ìsúbíyà pé alùsùn náà dá kàríyà dákẹ́ni kan ò dá ẹ pé ogun ọkà pọ̀ ní ẹ ṣe máa dẹ́nìkan pé bó ṣe ń rí rèé bó ṣe rí ìjọba náà kápẹ́ bó ṣe rí wá tọ́ba wá dọ̀la tíjà bẹ̀rẹ̀ àbí ẹni ń ta àwọn síra wọn ẹ wà mọ ní àwọn arábítọ̀ ọ̀dà àwọn ọmọ mú àwọn ará Ọ̀yọ́ yẹn àwọn àfáà Ọ̀yọ́ yẹn èèyàn burúkú ni wọn fẹ́ kí máa mú orí ìjọba lò àrárá kété kí wọn fẹ́ kí máa mú orí ìjọba lò inú ń bí wa torí pé ẹ pé àwọn àǹfààní wa àgbààgbà yẹn ẹ pè wọ́n dá sí nígbà tí ọ̀kan náà àwọn Khulafa Rashidin náà tó jẹ ọwọ́ sọ fún àwọn ọjọ́ rẹ̀ àwọn ọjọ́ mùsùlùmí ó ní wọ́n yàn mí lé yín lórí ni o àmọ́ kìí ṣe pé mi mo lóore ju gbogbo yín lọ kìí ṣe pé kò sẹ́ni tó lè jẹ máàmù lọ́yọ̀ọ́ àmọ́ ẹ̀yin lọ́lọ́ gbé fún ẹ̀yin lọ́lọ́ ń gbé fún ọ̀kan náà Khulafa Rashidin náà wá sọ pé wọ́n yàn mí lé lórí àmọ́ kìí ṣe pé mi mo lóore ju o ó ní tí n bá ṣe mistake àbí bá sọ̀kan tí ọ̀dà ó ní fàá inú ni ó ní ràn mí lọ́wọ́ tẹ́ ẹ bá rí kí mo ti jẹ́ ọ̀dà ràn mí lọ́wọ́ àbá Ìmáàmù Ọ̀yọ́ àwa nífẹ̀ẹ́ yín níjọ́ tí wọ́n ní Ìmáàmù Ọ̀yọ́ dé báyìí gbogbo wa kò sẹ́ni tí kò sọ́mọ Ọ̀yọ́ kan tí ò post ẹ̀ pé máa fi Ìmáàmù jẹ lọ́yọ̀ kò sí ọmọ Ọ̀yọ́ kan tí ò post ẹ̀ pé máa fi Ìmáàmù jẹ lọ́yọ̀ àwa fẹ́ wúyè ní ìsìn àwa ará bàbá wa ń bẹ ará bàbá inú ń bí wa báwọn àwọn ń táwa lá inú ń bí wa ará bàbá wa àrárá nínú àwọn àfáà sọ yẹ kó wà ń bẹ àwọn àfáà sàlẹ̀ Ọ̀yọ́ wọn àṣẹ ń bẹ àwọn àfáà òkè àfin wọn àṣẹ ń bẹ ọ̀dà nígbà tálàfẹ́ ọ̀jẹ̀ tálàfẹ́ fẹ́ wúyè
tí wọ́n jẹ gbogbo ètò ni wọ́n ṣe wọ́n délé Ṣàngó ṣebí ẹdí bàbá Aláàfin ṣebí ẹdí sálẹ̀ Ọ̀yọ́ ẹdílé Ṣàngó tẹ́ lọ gbadé mẹ́ tẹ́ bàbá tábà jẹ máàmù náà á gbé síbi tọ́tọ́ á pe àwọn àǹfà Ọ̀yọ́ bá bàyàn àbá ìmáàmù ẹ ti gorí ìmáàmù ẹ ti gorí àpèrè àmọ́ ìjọ ẹ pe àwọn àbáyẹn mára ẹ pè wọ́n mára kẹjọ ṣèjọba ní tá à ń jẹ́ oyè yín ni wípé bẹ́yẹn bá lọ ìlú mi àpọ́nlé pẹ́ wà lórí oyè ìmáàmù yọ mú fún yín yàtọ̀ sí yẹn ó ti tán àwọn ń wà lù tiwa àwọn ìgbèríko kọ̀ọ̀kan wà lù Ọ̀yọ́ àpọ́nlé tá à ń tà fún wọn ọ̀pọ̀ àwọn wà lọ lù wọn nípa alé tí wọn bá tún wá lù Ọ̀yọ́ á kàn á máa yẹpẹrẹ àwọn bàbá wa fún wọn rárá bàbá wa Aláàfin Ọ̀yọ́ bàbá wa ìmáàmù Ọ̀yọ́ ẹ pé àwọn bàbá nì ẹ pé wọn mọ́ra ẹ ṣe mítìnì Ọ̀yọ́ ò gbọdọ̀ dàrú ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.